Mashallah. Àwọn àdánwò mẹ́ta kan bẹ wàláhì Ọlọ́run ló lè mú yàn borí ẹ̀. Tọ́ta bá ní ẹ̀dè mọ́lẹ̀ káì wọ́n á fa àìsàn dèèyàn mọ́lẹ̀ wọ́n á fa ìríjẹ dèèyàn mọ́lẹ̀ wọ́n máa fi gbèsè dèèyàn mọ́lẹ̀ bó ló fẹ́ travel lọ ń gbò jẹ gbèsè. Wọ́n á ní ẹ pa nígbà bá rí pé ọ fẹ́ bọ́nú àìsàn wọ́n wà máa fi kú wọ káàkiri kódà wọ́n bá rí pé ògùn fẹ́ tàn wọ́n á sì pa. Tọ́ba wá rí pé àti kíní àti kejì ó bọ́ ń bẹ̀ àdánwò kẹta ni pé ẹ ṣì díẹ̀ ẹ lé kúrò nínú ìlú. Wọ́n á máa lé obìnrin míì kó ń lé ọkọ wọn ò ní jórí bí máa yọ tàbí kó rí bí tọ́jú ọmọ ayọ̀ tó bí tàbí kó tiẹ̀ jèrè ara rẹ̀ wọ́n ṣì nídìí. Ọlọ́run o tí bá ń bẹ nínú ẹni tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé wà lórí ìdèmọ́lẹ̀ wọlé tí ń gbọ́ yìí wọlé àṣẹ tí ń jáde lẹ́nu bẹ́ẹ̀ Ọlọ́run dákun bá a yọkù nídìí. Ẹlẹ́ẹ̀kejì tí bá ń bẹ nínú èròǹgbà wípé ọ̀tá fẹ́ pa wá àtẹ̀mí àti Ọlọ́run gbà wá lọ́wọ́ kó òjijì. Ẹlẹ́ẹ̀kẹta tó bá wá jẹ́ pé wọ́n ti lé a àbí ẹ̀sẹ̀ fẹ́ lé a wọ́n ti ṣí a nídìí àbí ẹ̀sẹ̀ fẹ́ ṣí a nídìí kó nínú ìlú kó lọ́dọ̀ ọkọ kó ní ọ̀dọ̀ ìyàwó kó níbi tá a ti sọ̀rọ̀ kó níbi iṣẹ́ Ọlọ́run gbà fọ́ta dákun tí a ní ọgbọ́ wáyé sí yá mukuru bí ká lẹ́ẹ̀dín ní ẹ̀ka farun lè yí síbi túkà aw yaqtuluka aw yukhrijuka Ọlọ́run ọba wàyá mukuru náà wàyá mukuru lọ wallahu khairul makirin. Ìwọ lọ jù wọ́n lọ gbogbo ọ̀tá tó sọ pé òun fẹ́ máa wu ẹkún wa kó máa fi rẹ́rìn Ọlọ́run bá jù lọ ṣíà rẹ̀ kọ́ sáámi lágbára Ọlọ́run bá àtẹ̀mí àti àjọta lọ.